mo fẹ́ máa kí àwọn lọ́jọ́ bí Folúṣọ́ Badejoko àti Olúwatósìn Olawale. mo kí yín o ẹ̀yin celebrant kú ọjọ́ bí o àṣeyí ṣàmọ̀dún àṣeyí ṣòmíràn ọlọ́jọ́ bí wọ́n pẹ́ láyé o. Àgbáríjọ wákàtí ní dọjọ́, àgbáríjọ ọjọ́ ní dọ̀sẹ̀, àgbáríjọ ọ̀sẹ̀ ní dọ̀ṣù. Àwọn ọlọ́jọ́ bíi òní ilé mi fẹ́ máa kí. Àgbáríjọ oṣù ní dọdún, àwọn ọmọ ọlọ́dún ni mo fẹ́ máa kíkú ọdún. Ọdún ayọ̀, ọdún ìdùnnú lẹ ó máa ṣe. Chief Mrs. Folúṣọ́ aya Prince Adeolu Badejoko àti Chief Mrs. Olúwatósìn aya Ọláníyì Olawale ẹ̀ ò ní mọ̀ṣì láyéláyé. Tọmọtọkọ bẹ́ẹ̀ ṣe ń ṣayẹyẹ ọjọ́ bíi tòní ojú yẹn máa rọ́dún mọ́dún nínú ọlá ńlá nínú owó rẹpẹtẹ. Gbogbo August lọ́dọọdún lọ́jọ́ bíi àwọn celebrant méjèèjì yìí. Ìwájọ́ wà 65 years tẹ́ ẹ pé lókè pẹ̀ yìí ẹ̀ ṣe 70, 80, 90 títí 100 ẹ máa ṣàmì àdúrà. ẹ wò Chief Mrs. Folúṣọ́ aya Prince Adeolu Badejoko ọjọ́ ìbí tó ń ṣe yìí ò ní jásọ́jọ́ ẹkún. Ìyá Máíkẹ́lì, Bọ́lájí àti Bọ́láńlé rẹ̀ adìrún dìgbà fún ọ. Gbogbo Atlanta, Georgia l'Amẹ́ríkà ò ní dìbàjẹ́ láéláé. Mrs. Folúṣọ́ aya Badejoko ò ní rógun rẹ́rùn rẹ̀rùn. Olúwatósìn o. Chief Mrs. Olúwatósìn aya Ọláníyì Olawale ìwọ̀re lónìí. Ìyá tó yọ̀ sí. Bímbọ̀ yeye mọ́rọ́lákẹ́ dá músòmúsò kó o mú jójó kó o máa dá gànjọ́gànjọ́. Aya Ọláwálé kí ire gbogbo máa wá ọ wálé títí dọjọ́ ayé gbogbo. Gbogbo New Jersey l'Amẹ́ríkà ń kọ́ ó yá Chief Mrs. Olawale ìyá Tóyọ̀sí àti Chief Mrs. Badejoko. Mo fẹ́ bá yín máa délé bàbá tó bí yín lọ́mọ Itoko ní Abeokuta gangan ni mò ń rè. Itoko mọ̀dé o mọ̀dé ń dé ara ilé wọ́n béèrè ara oko mọ̀dé ara wọ́n béèrè àjòjì. Ọmọ ọjà ní mo ogun ara àjà mọ̀ ìran bàbá tó bí yín lọ́mọ epo pọ́n rorororo ọmọ epo pọ́n rororo ọjà ńlá dòdòdò à ń torí ọjà jà ọjà níta ló ń jà lẹ́yìn kùlé òun ọmọ akọ́bẹ́pọ̀ rẹ̀ là ń mọ̀jà ìlú mẹ́dẹ níbi ọ̀rọ̀ ògbé ń pàpàyè lórí igi ọmọ yòówẹ́ ilé ọmọ yòówẹ́ òde ọmọ akẹ́fún tẹ́fún ṣe ọmọ òṣòro ságẹ́mọ́ ọmọ òṣòro ṣọbalùfọ̀ ìlú mẹ́dẹ tóní tó bá dọjọ́ òrò kánà màmá wá o bí àná bá wá òrò yóò gbé ọmọ àforò òṣìlẹ̀kùn ọ̀tẹ̀. Aya Badejoko aya Olawale o ẹ̀gbọ́n ọmọ Lísàbí nìyẹn ọmọ gbòǹgbò àkàlà ọmọ ìrìnjogún àńlá ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùndé ọba márùn-ún ní jẹ lóde Ẹ̀gbá Aláké gbogbo wọn ní kúkú ń dẹ́dẹ́ Olúbàrà ọba ni Àgùrá ọba ni Ọ̀ṣìlẹ̀ ọba ni Olówó Òdùrọ̀ ọba ni Aláké Ẹ̀gbá ń kọ́ṣẹ́ wọn ń bẹ̀ lálàáfíà ara ọba ní í ṣe Ẹ̀gbámọdé ọmọ ò ti ń kún yùmùyùmù ọmọ wómùwómù lòrò ó ń ké ẹ̀yin lọ́mọ nàmúnàmú lòrò òkúkú ń kùn ọmọ dúrógbẹ̀rú má dúrógbẹ̀ ẹ̀kọ́ ẹrú ní ìsìn ẹ̀kọ́ kì í ṣe èèyàn wọn bí yín l'Ẹ̀gbá Aláké lẹ́nu wọn bí yín sí Abẹ́òkúta gbólóhùn bí ọ̀jẹ̀. Chief Mrs. Folúṣọ́ Badejoko àti Chief Mrs. Olúwatósìn Olawale ló ń ṣe 65 lọ́wọ́lọ́wọ́ o. Àyìn ọjọ́ kan ni ẹ̀rí nǹkan ọjọ́ tí wọ́n bí wọn ni ọjọ́ kan ni wọ́n bí wọn ọjọ́ kan náà ni wọ́n kúkú ń ṣe ayẹyẹ ọjọ́ tí wọ́n bí wọn 65 ni wọ́n ṣe lọ́wọ́lọ́wọ́. Ikú òní kanjú pa yín ẹ máa ṣàmì àṣẹ ìlàyé aláwòrán bí Ọlọ́run ọba òní jẹ́ ẹ wáyé asán. Lẹ́yìn ọjọ́ bí èyí aya Olawale aya Badejoko ẹ ó ṣọdún mọ́dún nínú ọlá ńlá pẹ̀lú ìdẹ̀ra o. A kì í ṣe é mọ̀ bí wọ́n bá bí yín lérè wípé ta ló kọrin ewì sí yín létí ẹ bá mi máa sọ fún wọn wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú waterside lè ní kúkú ti wá ọmọ Ìwò pín àjídà gan lèmi Ìdòwú ọmọ Ògúnbàjò.